ọdọọdún làárọ̀ rògbò alájà sínátù ọdọọdún làárọ̀ rògbò kórìjọ pẹ́ láyé kò mọ̀yàn kú kò ní í jáse mọ́ kò ní í jáse mọ́ òye Àyìnkẹ́ kò ní í jáse mọ́ wa ó ti sọdún èyí ó ṣèmí sí kò ní í jáse mọ́ Àyìnkẹ́ gbéra ńlẹ̀ kò dìdí ọdún ẹ̀ lóde aya Sàlámì mo bọ́lọ́dún sọdún ọdún ayọ̀ ló mọ̀ ọ́n ṣe ọmọ Akínọlá orí mọ́nàmọ́ná sunwọ̀n lákè orí ejò lásùnwọ̀n lọ́fà orí rẹ̀ sunwọ̀n ní tirẹ̀ orí rẹ̀ ò wá ní burú alájà sínátù ó tún ti bá wọn lé lọ́dún lónìí ó lé lọ́wọ́ ó lé lọ́lá ó lé nífọ̀kànbalẹ̀ ayérayé mama Simbi mọ́ gbádùn ara rẹ̀ lọ ọba òkè oníjó mọ̀ òsì ó mama Jama ìyá Khalid mama Ibrahim kò sọmọ yẹ̀yẹ́ láàrin àwọn ọmọ rẹ̀ ò ní fojú sunkún wọn aya Sàlámì ìgbẹ̀yìn adùn ó sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọmọ Akínọlá òdìlé àwọn bàbá rẹ̀ ọmọ òwò Akin Olúgbadé Àyìnkẹ́ ńlẹ̀ ọmọ olówó òdúrú ọmọ olówó òdúrú ọmọ olówó òdúrú ọmọ aṣọ orógbìmọ̀ ọmọ ajíbọ̀sìn ọmọ ńlábẹ́rìnjọ ìbàdí ara àwọn bàbá rẹ̀ ló jẹ́ torí kò sẹ́ni tó bu rẹwà lówù ewúrẹ́ ló bá bu rẹwà lówù ẹbọ ni wọ́n fi ń ṣe àgùntàn ló bá bu rẹwà lówù ẹbọ ni bàbá rẹ̀ fi ń ṣe bódìdí èèyàn bá bu rẹwà lówù oró ní gbé wọn lọ òdúrú ọmọ ajíbọ̀sìn ọmọ òsì òyàgàn ńlẹ́ ọmọ arígbá ńlá bowó ọmọ alágbàlá àdéwúre ọmọ àtẹwọ́gboyè ọmọ àfúrọ̀gboyè ọmọ àsukúngbadé àtẹwọ́mẹ́wẹ́ wà ní wọ́n mú gboyè ńlẹ́ àwọn bàbá rẹ̀ ọmọ òwú lákàtí ọmọ òwú gbòǹgbò ó ní fọdún èyí ṣàṣe mọ ewé pẹ́pẹ́ lóní ò bá wọn pẹ́ láyé Àyìnkẹ́ bí wọ́n bá wá bí ọpẹ́ bọ́ta nípẹ̀sà látẹ̀ẹ̀kan mọ̀ pé mi àrí kẹchàntà ni èmi lọ́mọ olówó odò rúmọ̀ sukúngbadé òwú lọ́kọ́ pàdé ò bẹ́ẹ̀ ni fẹ́ẹ́ béèrè.